kí gbogbo ọmọ Yorùbá, mo kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá káàkiri gbogbo àgbáyé. Mo kí wa olóore lọ́lọ́run yóò ṣoore ọwọ́ rẹ̀ fún gbogbo wa. Ẹ̀yin àgbà Yorùbá lẹ sọ wípé tá a bá sunkún àmọ́ ríran. Ẹ̀yin àgbà Yorùbá, àwọn àgbà gidi Yorùbá náà sọ pé tá a bá ń sunkún àmọ́ ríran. Ibi tí mo jókòó sí níta ń bẹ̀yẹ ni ọ̀rọ̀ náà ti wá. Ọ̀rọ̀ Wasiu Ayinde Marshal àtàwọn àfáà. Ẹ ti mọ̀ pẹ́lú tẹ́lẹ̀ pé mi ń dá sórí ọ̀rọ̀ báyìí. Èyí tó jẹ mí lógún jù lélẹ̀. Ṣùgbọ́n ó wà lára àwọn tó ń tàbùkù ilẹ̀ Yorùbá tí a bá tètè múra sí. Ní 70s, 80s, kò rí báyìí. Ìran Yorùbá will produce pastor more than Israel. Nígbàtí ìran Nàìjíríà ti báyé Yorùbá jẹ́ tán, tí ò síṣẹ́ ń gbòòrò mọ́. Bẹ́ẹ̀ náà la produce àwọn àfáà ju àwọn Saudi Arabia lọ. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Olórin kẹ́sẹ̀ ẹ̀gbóni kan síta lénìí ní ọdún yìí around December yes, Dr. King Saheed Òṣùpá. Ó ní sọfẹ́ ní àkìíṣọ̀fẹ́ bó bá pọ́n mi lé máa pọ́n ẹ lé. Ọ̀pọ̀lọpọ̀ wa ò jókòó dáadáa ká wádìí n tó ṣẹlẹ̀, ohun tó fa àwọn kan ganu, àwọn kan ò ganu. Ẹ jẹ́ àjọ wa bira wa léèrè. Ọ̀pọ̀lọpọ̀ lè máa sọ pé bóyá torí pé King Wasiu Ayinde Marshal ìyá wọn jẹ́ ọmọ Èkìtì. No, ẹ má rò bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kájọ sòdodo ọ̀rọ̀. Kí ni ìbáṣepọ̀ tó wà láàrin Wasiu Ayinde Marshal àtàwọn àfáà? Torí mo rí àfáà kan tó sọ wípé alágbe ni lóòótọ́. Ṣùgbọ́n àwọn alágbe ibi tó bá pè wọ́n sí náà máa ń lọ. Àwọn tó bá alágbe títí wọn wá tún fowó pè wọ́n ni o. Tẹ́ bá fowó po lórí, tó bá tún dójú agbo ẹ̀ tún náwó fún. Ìyẹn ni pé tẹ́ ẹ bá pè sí òde yín, bí ilé alágbe yẹn bá wà lẹ́yìn ẹgbẹ́ ilé yín, tí ẹ bá pè sí kò ní lọ. Ẹni tó sọ wípé wọ́n rí ilé bàbá òun lẹ̀, wọ́n rí ilé ìyá tó kú lẹ̀, wọn ò lọ́bẹ̀, ilé tọ̀dọ̀ náà wá ń ganu sí. Ìbáṣepọ̀ wo ló wà láàrin àwọn méjèèjì tí ọ̀rọ̀ yẹn fi jáde síta? Torí pé tán bá ní ìbáṣepọ̀ tó dára, that statement kò ní jáde síta. Tí ìbáṣepọ̀ tó bá dánmọ́rán bá wà láàrin wọn. And let me give you, I have two good examples. Èmi dá wọn àfáà yẹn lẹ́bi, mi ìdẹ̀ tún dá wọn lẹ́bi. Wọ́n yọ ojú náà lọ ni. Wọ́n yọ ojú náà lọ ni. Torí ẹni tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ àbùkù sí, tẹ́ ẹ yẹ̀yẹ́ ẹ̀ ní gbangba. Àwọn bàbá wa máa ń sọ pé ìjà tẹ́nìyàn bá mọ̀ kó òun ò lè parí ẹ̀ kì í dáwọ́lé. Ẹni tó bá mọ̀ kó fẹ́ bá jà, pé tó bá dọ̀la wàá sì wá orí lọ́dọ̀ ẹ̀, yá má bá jà. Nígbà tó fi Marshal Ayinde Marshal tó fi jẹ máyégún of Yorùbá land, gbogbo ẹ̀yin àfáà yìí lẹ́sọ̀ di alágbe ẹlẹ́bọ. Ẹni kò ní rí ọ̀run wọ̀. Tẹ́ bá dẹ̀ mọ̀ bọ́dà mi Marshal dáadáa, alágídé èèyàn kan ni. Mo ń sọ pé èèyàn kan ní bí ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn. Mo ní ìwà agídí tí Marshal ń lò, ó jogún ẹ̀ lára màmá ní ẹ̀jẹ̀ Èkìtì nìyẹn. Ẹ̀jẹ̀ Èkìtì. Tẹ́ bá ní Marshal ó lágídí, side mother nìyẹn.
tẹ́ bá ní màṣá ó ní àwọn ti Jẹ̀bú nìyẹn, ó kó méjèèjì papọ̀. Nígbà tó jẹ Máyégún, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfáà lẹ jáde síta tẹ́ sọ pé ẹlẹ́bọ ni ẹlẹ́bọ ni ẹlẹ́bọ ni. Ṣé Wàsíù Àyìndé wá jọmọ Saudi Arabia ni? Ṣé ó jọmọ Saudi Arabia? Ọ̀pọ̀lọpọ̀ nínú yín, one of our àfáà sọ wípé tẹ́ bá tiẹ̀ máa bá Wàsíù sọ̀rọ̀, ṣe ló yẹ kẹ́ ẹ pè é nǹkan báyìí Ájì Wàsíù ó kù díẹ̀ káàtó, nǹkan báyìí kò tọ́ sí mùsùlùmí, nǹkan báyìí kò tọ́ súnà, ẹ sọ̀rọ̀ gbangba lẹ́tí wá bọ́ṣọ lọ́rùn Wàsíù. Wàsíù dẹ̀rẹ́ kò lé èpo lójú, kò lé èpo lójú. Thank God, torí àwọn bàbá wa sọ pé tá a bá tí ìlówó ìwà oníwà là ń wù, ìwà Wàsíù ló ń lù yẹ, ó yẹ kẹ́ ẹ̀ ti mọ̀ níwà ẹ̀. That is Máyégún o, nígbà tó jẹ Máyégún. Ìgbà tó tún jẹ́ olórí ọmọ ọba Ìjẹ̀bú, tí gbogbo àwọn olórí lọ ń kí níbi ilé tó jókòó sí. Mo lè ka ẹ̀yin àfáà bíi mẹ́ta tẹ́ bẹ̀rẹ̀ sí yẹ̀yẹ́ ẹ̀. Ó ti dẹlẹ́bọ, ó ti lọ sí pèbí. Ìkan nínú yín tí ẹ̀ fi ṣe topic pé ṣé ó máa rí ọ̀run wọ̀ báyìí àbí kò ní rí ọ̀run wọ̀. Ẹni ó ti di ẹlẹ́bọ o, kò ní rí ọ̀run wọ̀ torí pé ó ti wọ ìpèbí. Ìpèbí yẹn gbogbo tó ṣe ń bẹ̀ ohun tó yàtọ̀ sí ti Ọlọ́run ni. You start to condemn our forefathers. Ó wá tẹ́ pẹpẹ òkú ìyá ẹ̀ lẹ̀ lénìí. Gbogbo ẹ̀yin àfáà wa lọ bẹ̀. Ẹ mọ̀ pé ẹ̀yin fúnra ara yín lẹ tọrọ àrífín. Ẹ̀yin fúnra yín lẹ tọrọ àbùkù. Òwe Yorùbá kan ni wọ́n ní ẹ̀tẹ́ ò wẹ́ni tí ò ní lárí, bẹ́ẹ̀ sì ni àbùkù wẹ́ni tí ò sùn. Ẹ̀tẹ́ ni kò wẹ́ni tí ò ní lárí, àbùkù ni kò wẹ́ni tí ò sùn. Ní ọdún táwa gbogbo ẹ̀yin tẹ́ ń fọwọ́ sí ìjúwe ilé bàbá yín bẹ́ẹ̀ ṣe máa kàbùkù nìyẹn. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé àwọn bàbá wa àná lẹ́tí sọ di ẹlẹ́bọ tó dẹ̀ jẹ́ pé ẹbọ náà fi bí ẹ̀yin. Kó ní kálukú lọ sí agboolé bàbá ẹ̀, kó béèrè bí agboolé bàbá òun ṣe rí, kí la fi pilẹ̀ ilé bàbá òun. Ọlọ́run tó dá ìran Yorùbá tó ń wo àwọn bàbá wa nígbà tán ń dífá, tán ń ṣẹbọ, tán fi ń pilẹ̀ ìlú tó jẹ́ pé nínú ìlú lẹ́yìn ti wú jáde. Ṣé ẹgbọ́n tọ́lọ́run ni? Ohun tẹ́ ẹ ṣe fún Wàsíù ló ṣe fún yín padà 2-1. Ohun tẹ́ ẹ ṣe fún Wàsíù Àyìndé Marshal Ọmọgbọ́láràn, òun ló ṣe fún yín padà. Ìgbà tó ń joyè Máyégún, ẹ tútọ́ sókè ẹ fojú gbà ẹlẹ́lẹ́bọ ni. Ẹ ló ti kí ojú bọ tí ò yẹ kó kí ojú bọ. Nígbà tó wọlú aṣọ funfun mọ́ta síta, àtẹni tó lọ ń bá lọ́hùn tí wọ́n jọ ń fi kíní irin kan báyìí kanra wọn. Ẹni pé tó bá tún di ọjọ́ ìgbà ọdún iléyá, òun náà tún gba Mẹ́kà lọ, pé àràfá ẹ̀ Ọlọ́run ò ní gbà á. Ẹ̀yin àfáà tí ń pín náà kiri. Ìgbà tó tún di oyè olórí ọmọọba Ìjẹ̀bú, ẹ condemn ẹ̀. Kí ló dé tẹ́ ẹ rí nǹkan tó dára nínú ìran Yorùbá? Kí ló dé tó fi jẹ́ pé gbogbo ohun tí àwọn bàbá wa ń ṣe ń gbà yẹ ẹ̀yin lẹ̀ ń takò lónìí? Abdulwasiu yín ò gbàgbé, ó ti ń wọ̀nà àti pay yín back. Ó lè mí fi níbi tí mo jókòó ni mo ti ń rò pé kí ni relationship tó wà láàrin Wàsíù Àyìndé àtàwọn àfáà yìí. Kí dẹ́ ṣe gbogbo àwọn àfáà tó wà ń bẹ́yẹ ló kàn lábùkù. Àwọn tó pè kò kàn wọ́n lábùkù. Àwọn tí ò pè torí wọ́n ń bẹ̀, àwọn tó ń pè lẹ́lẹ́bọ lánàá, àwọn tó ń pè ní ẹni ọmọ iná lánàá, tí wọ́n rí pé ìyà kú lé ní opportunity rí láti jẹ oúnjẹ ọ̀fẹ́. Ló kàn lábùkù.
brọ́dà mi Wàsíù Àyìndé Marshal dẹ́dẹ́ mìràwọ̀ òkè àgbàlógún yìí ìbálẹ̀ nìyàn ń bínú mọ́ ó ṣe fi jà fọlọ́run jà tó bá jẹ́ pé lóòótọ́ lè nìyàn mọ ibi tó ń lọ tó bá pè yín lẹ́lẹ́bọ lánàá tó pè yín lẹ́lẹ́bọ ní ìjẹta tẹ wá tẹ pẹpẹ oúnjẹ ẹlẹ̀ tán wá bá yín jẹ lénìí wọ́n ti jó oúnjẹ ẹbọ nìyẹn ṣé kí n kọrin ìlú ìyá yín fún yín Wàsíù Ọmọgbọ́láràn ọmọ rọra ẹ̀rìn ọmọ rọra ẹ̀rìn ìwọ lójú gbogbo ìwò Wàsíù rọra ẹ̀rìn ọmọ rọra ẹ̀rìn ìwọ lójú gbogbo ìwò Àyìndé Marshal rọra ẹ̀rìn o ọmọ rọra ẹ̀rìn ìwọ lójú gbogbo ìwò ọmọ rọra ẹ̀rìn ọmọ rọra ẹ̀rìn ìwọ lójú gbogbo ìwò. Let me ask all the affairs. So ẹni tó bá ti ń promote culture Yorùbá ṣe iná ló ń lọ. Alábàjọ tí àwọn ìmáàmù yín àwọn àfáà yín ti sọ wípé àwọn ni bàbá ọba ní ilẹ̀ Yorùbá. Adẹ̀wádìí wọn dé Mẹ́kà. Àwádìí wọn dé Mẹ́kà. Ààrí ibi tí wọ́n ti fi Kùránì jẹ ọba Mẹ́kà rí. The other African country that dominated by Muslim wọ́n fi Kùránì jọba wọn. Ẹ má balẹ̀ Yorùbá jẹ́. Ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dìtàn. Ẹ̀yin àfáà yìí ẹ tẹ̀ jẹ́jẹ́. Tí ẹ bá ti tẹ̀ jẹ́jẹ́ wọn ò ní máa ta àbùkù. Wọn ò ní máa ta epo sáṣọ àlàyé. Ẹ tẹ̀ jẹ́jẹ́. Ẹ wá owó mọ́ wọn. Ẹ rìn jẹ́jẹ́. Wáàsí ni ẹ ṣe. Ẹ má kọ̀ndẹ́mù ìran Yorùbá mọ́. Ẹ má kọ̀ndẹ́mù ìran Yorùbá mọ́. Not all of us will be a Muslim and not all of us will be a Christian and not all of us will be a traditionals. Ẹ jẹ́ kó ní kálukú yan ilé tó bá wù ú kó ké pe Ọlọ́run lọ́nà tó gbà tó rọ̀ lọ́rùn. Ẹ̀yin náà lẹ máa ń sọ̀rọ̀ ọ̀hún pé ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ẹ jẹ́ kọ́lọ́run ó gbèjà ara ẹ̀. Èyí tẹ́ ẹ sọ fún Wàsíù níbi ọdún bíi 5-6 sẹ́yìn kó gbàgbé àárò ẹ̀ ló wá yí alára yín ní gbangba lénìí. Ṣẹ́yìn àáfàá ṣe ni àrífín ni yín ẹ ṣe ni àrífín ṣùgbọ́n àáfàá tí ò bá ti fọwọ́ ẹ̀ síbi tó yẹ kọ́wọ́ gbé wọn àrífín. Ẹni ọ̀wọ̀ ni yín ẹ hùwà bí ẹni ọ̀wọ̀. À ń retí gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lẹ́nu ọjọ́ mẹ́ta kẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá tí ẹ̀ jáde síta. Ẹ fi àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ ẹ̀jẹ̀ ń ṣe títí wọn. Kí Mùsùlùmí ó ṣe títí ẹ̀ kí Kìrìsìtẹ́nì ó ṣe títí ẹ̀ ẹ̀sìn ò fàjà. Ṣùgbọ́n ẹ̀yin lẹ̀ ń bu epo sí lábẹ́. Àwọn onísálàfí 1990 tó fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́. Do me and do you ni o. Èyí tẹ́ ṣe fún Wàsíù bí ọdún bíi 4 sẹ́yìn òun ló dá padà sí yín ni. Ò lè mí fi wò níbi tí mo jókòó. Kí ni ìbáṣepọ̀ tó wà láàrin Wàsíù Àyìndé Marshal àti àwọn àáfàá? Kí ló fà á tó fi sọ wípé àwọn àáfàá ń ganú sílé òun? Ohun tó yẹni ló yẹni o. Okùn ọrùn yẹ ẹdìyẹ o. Ó tún yẹ ẹdìyẹ. Àwọn bàbá wa ní ẹni tó mú dání ní òye. Ẹni tó mú dání ní òye. Ẹni tẹ́ bá ti mọ̀ pé ìbáṣepọ̀ yín ò dán mọ́rán, don't go there. Ènìyàn máa ń bọ̀wọ̀ fún ara ẹ̀ ni. My father always told us, Annie, you will first of all respect yourself. Lẹ́yìn ìgbà tó respect ara ẹ̀ lára àtà máa respect ẹ̀.
ó ní ẹni bá ti wọ́ra ẹ̀ ńlẹ̀ ará àta máa wọ́lẹ̀, ẹni bá ti rìnrìn àbùkù àbùkù máa kàn án, àbùkù máa kàn án. Ẹ ti sọ̀kò lu Wàsíù bí ẹ̀bí méjì, òun náà wọ́nà àti dá padà fún yín. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ̀jẹ̀ àjọtẹ̀ jẹ́jẹ́, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá ò ní ṣe kíní, kò ní bàjẹ́. Ní àná tí mò ń sọ kì í ṣe àná, ọjọ́ sátọ̀dé o, tẹ́ ń pe Wàsíù ní alágbé, tẹ́ ń pe ní ẹlẹ́bọ. Kò sí kankan nínú yín tó jáde síta pé ẹ má pa ọmọkùnrin yẹn lẹ́lẹ́bọ. Gbogbo yín lè ń sọ pé kò ní rí ọ̀run, iná ní ọ̀wọ̀, iná ní ọ̀wọ̀. Ẹni tẹ́ dẹ̀ pè lẹ́lẹ́bọ ló ṣe oúnjẹ kalẹ̀ tẹ́ lọ ń jẹ. Ta ló tàbùkù ara ẹ̀? Wàsíù kọ́ ló bú yín o. Ẹ̀yin àfáà yẹn fúnra yín lẹ búra yín. Ó dàbọ̀.